Nation. I am not party to that rubbish they are doing. Immediately it happened, I called Sunday Igboho. He said, Baba mi ò mọ́wọ́ mi ò mẹ́sẹ̀ nú ẹ o. I said, okay. So àwa ò mọ ibi tí wọ́n ti gbé tiwọn wá. Àwa tá à ń jà fún Yorùbá Nation ńgbà kan rèé. Àwa náà la tún ní òkè ẹ jẹ́ ká ní sùúrù. Nígbà tí gbogbo nǹkan tá à ń béèrè lọ́wọ́ ìjọba, tí ìjọba ti ń look into it díẹ̀. A lè sọ pé kílẹ̀ mọ́ lálẹ́ ọjọ́ kan kó tún ṣú lọ́jọ́ yẹn náà. Kábíyèsí gẹ́gẹ́ bí olórí ìlú, gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tí wọ́n nígbàgbọ́ nípa Yorùbá Nation, èyí tí àwọn Banji Akíntóyè, ọ̀jọ̀gbọ́n Banji Akíntóyè tó gbé dání àti àwọn Sunday Igboho, bàbá iṣẹ́ ò lè ní fún àwọn ọmọ Yorùbá káàkiri àgbáyé nípa ìjọba tí ó wà ń bẹ̀ tá à ń lò lọ́wọ́lọ́wọ́ ẹ̀, iṣẹ́ ò lè ní fún wọn. Mo ti sọ sẹ́yìn, màá tún sọ lẹ́ẹ̀kan sí, ẹ jẹ́ ká farabalẹ̀. Àsìkò òṣèlú ti lọ, àsìkò ìjọba la wà yìí. Gbogbo wa la dẹ̀jọ́ nídìí láti ṣèjọba yìí. Partisan politics ẹ jẹ́ àgbẹ̀yẹn sí tẹ́gbẹ́ kan till another 3 or how many years, bóyá tó bá di 2026 ká tún gbé wọ̀ padà. But for now, àti ìjọba PDP o, àti APC o, àti APGA o, àti Labour o, àti everybody o, we should bring all hands on deck. Ìyà tó máa jẹ gbogbo wa, ó jọ máa jẹ wá ni. Àlàáfíà tó máa bá wa, ó jọ máa bá wa ni. So ẹ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba tó wà ń bẹ̀ ń sìn. Láti fi sọ pé ìyà ò jẹ wá, àlàáfíà ló bá wa. Nígbà tí èyí bíi 20 àbí mélòó tẹ́lẹ̀ fẹ́ lọ gbàjọba. Ṣé kí ìdè wọ́n ti wà? Wọ́n need àwọn tó ń tiẹ̀ mú yẹn, ó yẹ kó kọ́kọ́ ṣe mental evaluation fún wọn náà. Ẹ̀rọ àwọn tó wà ní diaspora. Wọ́n yé tan àwọn èèyàn wa níbí mọ́. Kọ́ yé tàn wọ́n mọ́. Gbogbo àwọn tó ń pariwo lórí íńtánẹ́ẹ̀tì tó wà ní diaspora yẹn, ó ṣeé ṣe làwọn ò dúró síbí. Kílé táwọn sá lọ sílùú òyìnbó, ìlú òyìnbó tó sá lọ, ṣé wọ́n ń pìkì owó lórí igi ni? Ṣé wọ́n ń pìkì gbogbo àwọn tó ń pariwo yẹn pátápátá wọ́n sì gbà ni? Tí wọ́n bá mọ mínì nǹkan tó lọ ṣe, ìwọ tó kúrò nílùú ẹ tó lọ lú ẹlòmíì, ó lọ sí gbà ní. No amount of owó tó lè ní, no amount of comfort tó lè ní. Bá ṣe máa ran ìlú tiwa náà lọ́wọ́, ìlú tiwa náà máa di ìlú. America tẹ́ ń sá lọ yẹn, maybe a lot of people don't know that America is over 250 years. Yes, go and check. United Kingdom, maybe they don't know it's over a couple of centuries. Over 100 years in the United Kingdom. Process ni gbogbo nǹkan. Ẹ jẹ́ ká ní sùúrù. Ẹ jẹ́ ká ní sọ pé wọn ò bàlújẹ́, wọ́n ti bàlújẹ́, but díẹ̀ náà la máa fọ́ tó fi máa mọ́. Kò sẹ́ni tó ń pariwo mọ́sìn, dọ́là ti wà ní 1,060 naira. Ó ti wà ní 98 naira lẹ́ni sá, 980 naira lẹ́ni sá. 980 naira. Bẹ́ẹ̀ ni sá, lẹ́ni. Kò sẹ́ni tó ń túbà fúnjọba, but ìgbà tí ó wà ní 1,900. Mo wà lára àwọn tó ń bújọba o. Yes, mo wà lára àwọn tó bújọba, but now mo yí ìjọba yìí lẹ́ni. 980 ní báyìí, lẹ́ni as of today. Mo yí ìjọba Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu lẹ́ni o. Mo yí lẹ́ni báyìí o, because dọ́là ti di 980. Bẹ́ẹ̀ ni sà. Diesel ti wà ní 1,000 naira. Bẹ́ẹ̀ ni wọ́n sọ, ó wà lórí lẹ́ni. Diesel ti wà ní 1,000.
sọ gbogbo àwọn kìíní ìsìta o. Nobody is talking. Nobody is talking. Orile TV. Orile TV. Nílé nílé òkúni. Ẹ máa wò ó. Ètò tó kọ́ni lọ́gbọ́n. Ètò tó kọ́ni lóye. Ní gbogbo àgbáyé. Ẹ máa wò ó. Ẹ máa wò ó. Orile. ẹkú gbogbo gbá wá sáà. So kábíyèsí o ní sátidé tó kọjá yìí ni nǹkan kan ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá níbi tí àwọn kan ti kóra àwọn ọjọ́ tí wọ́n ní àwọn fẹ́ gba òmìnira ilẹ̀ Yorùbá wọ́n láwọn fẹ́ gba Yoruba Nation nínú náà ni ọ̀kan lára àwọn ìyàwó olóògbé MKO Abiola ti jáde tó náà ṣe national broadcast pé láti sin o kò sí nǹkan tó ń jẹ́ ilẹ̀ Yorùbá lára Nàìjíríà mọ́ àti dádúró òun sì ni ààrẹ ilẹ̀ Yorùbá tuntun. Bàbá gẹ́gẹ́ bí olórí ìlú gẹ́gẹ́ bí ọ̀kan gbòógì nínú ọba ilẹ̀ Yorùbá ìṣẹ̀lẹ̀ yìí ojú ò lè fi wò kí lè rí sọ sí. Ẹ ṣeun èmi ò rò pé ó yẹ ká máa gba ọ̀rọ̀ ibi ẹni gbagba ọtí. Because tẹ bá wò ó dáadáa ẹni tó lóun ṣe ààrẹ ilẹ̀ Yorùbá. Òmìnira Yorùbá. Ìjọ òun náà búra fóun. Ta ló búra fún? Àwọn olórí orílẹ̀-èdè ìlú míì wo ló wà ń bẹ̀? Tó witness ìbúra yẹn. Mo ti sọ̀rọ̀ yìí síwájú rí ńgbà kan pé owó wo náà fẹ́ ná. Àsíá wo ni wọ́n fẹ́ lò? Pásítọ̀tì wọn dà? Àbí ṣé èèyàn máa gba ìlú kó tó ní gbogbo àwọn nǹkan yẹn ni? Ibo ni ìlú wọn kò náà ti ń ọ́fíìsì? Níbo ni ẹ̀kọ́ wọn? Nàìjíríà sì ń kápítà Nàìjíríà is Abuja. Bẹ́ẹ̀ ni sà. Níbo ni kápítà ti wọn? Kí ni àjọṣepọ̀ wọn pẹ̀lú àwọn other countries tó wà ní Áfíríkà? Àbí èèyàn kan máa dédé dìde ó máa lóun ti gbàlú kan ní Iraq àti Israel. Wọ́n fẹ́ jà wọ́n jọ ń tahùn síra wọn. Bó ṣe yẹ kó rí nìyẹn. Tó wọn bá fẹ́ jà ó ní lọ máa sá pamọ́ sínú ibì kan. Unknown location. Kó ló fẹ́ gba ìlú àbó ti gbàlú. Ó ń ṣe proclamation. Ó ń ṣe declaration. Àwọn tí wọ́n ń lò láti ṣe kíní yẹn àwọn yẹn lórí wọn ò pé. Ẹni tó ń lò yìí tó lóun fẹ́ gbàlú tàbí tó lẹ́ẹ̀ ti gbàlú òun ò yọjú. Ó wá ṣe máa jó lọ mò ń wẹ̀yìn ẹ̀fẹ́ yìí. Ẹ̀yin dẹ̀ fọ́ọ̀mù gùn ẹ̀ dẹ̀ fọ́lò ẹ̀ bẹ́ẹ̀. Èmi ò rò bóyá ká máa gbọ̀rọ̀ yẹn bí ẹni gbàgbà ọtí. Kábíyèsí Ìbàdàn tí wọ́n lọ yẹn gan tó ti lọ Ìbàdàn tó ń lọ tó ti lọ tó wọ camouflage tó wọ oríṣiríṣi lọ ṣé bẹ́ẹ̀ gan ló yẹ kán lọ ni? Tó bá tẹ̀ fẹ́ gbalẹ̀ Yorùbá tó fẹ́ di òmìnira Yorùbá. Ṣé mọ̀ pé àti ìrí wọn báyìí àti ìmọ̀ ìrònú wọn àmọ́ opinion wọn àmọ́ bóyá Ìbàdàn ni wọ́n fi ṣe kápítà wọn. Bóyá wọ́n fẹ́ create country nínú state. Ẹ̀yin tẹ́lẹ̀ fẹ́ gba ìlú tẹ́lẹ̀ ti dá orílẹ̀-èdè tí yín sílẹ̀ ní yúnífọ́ọ̀mù Nàìjíríà lẹ lọ rán. Impersonation àwọn tó ń kó yẹn. Ìjọba ṣe ti ní pé. Tí a bá fi àwọn kan ṣe scapegoat. If there is any governor that can sign oyè fún wọn ní ẹ̀jẹ̀ báńkì eléyìí pé bóyá èèyàn dájú àbí nǹkan kan because tẹ bá wo àwọn ammunitions tó kó jọ yẹn àwọn ọmọ láwọn ò ní gbẹ̀mí èèyàn. Olè kò
wá láì ṣe pé ó ní intention láti wá pa àti láti kó. So these people now, they've duplicated Nigeria military uniform. That is an offence. Níbo náà ti rí àwọn ammunition tó ń lò. That is another offence. Treasury ìyẹn wà lọ́tọ̀ tó máa bá wọn fà. Bọ̀ṣẹ́ rí àwọn tó mú yẹn, ó yẹ kí àwọn yẹn, ó yẹ kó fún wọn ní to serve as deterrent. To others. To other people tó bá yìí ń ronú. Torí àwọn kan ṣì wà tó yìí sá sí kọ́nà ń sìn. Tó ṣì bìlíìfù pé sẹ́ẹ̀ àwọn ti gba Yoruba Nation tàwọn o. I am a member of Yoruba Nation. I am not party to that rubbish they are doing. I am gbogbo ẹnu ni mo fi ń sọ yìí. I am not in their camp. I don't know anything about what they are doing. Immediately it happened, I called Sunday Igboho. He said, Baba mi ò mọ́wọ́ mi ò mẹ́sẹ̀ nú ẹ o. I said, okay. So àwa ò mọ ibi tí wọ́n ti gbé tiwọn wá. Àwa tá à ń jà fún Yorùbá Nation ńgbà kan rèé. Àwa náà la tún ní òkè ẹ jẹ́ ká ní sùúrù. Nígbà tí gbogbo nǹkan tá à ń béèrè lọ́wọ́ ìjọba, tí ìjọba ti ń look into it díẹ̀. A lè sọ pé kílẹ̀ mọ́ lálẹ́ ọjọ́ kan kó tún ṣú lọ́jọ́ yẹn náà. So àwọn tí wọ́n Yorùbá Nation kọ́ ni wọ́n ń ṣe o. Yorùbá Nation kọ́ ni wọ́n ń ṣe o. Yorùbá destroyer ni wọ́n o. Yes, Yorùbá destroyer ni wọ́n. How tí o bá ṣe pé èèyàn wà mentally derailed? How can you forcefully enter into a secretariat, the seat of power of a state? Kó dẹ̀ kó bọ̀ kó gbogbo ẹ̀ lọ kó ló fẹ́ gbàjọba. Kò yẹ they should be long gone. Kò yẹ kó padà wá lébọ̀rọ̀ kó gbàbẹ̀ lọ. Hello sir, ìyàwó Abíọ́lá tó náà wá ní àwọn làwọn wà ń bẹ̀, àwọn làwọn rán wọn ṣẹ́, àwọn jọ ń ṣe ni, àwọn ti di òun ti dà ààrẹ. Irú eléyìí tí a sì ní ọmọ wa ní orí ìjókòó yẹn Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, kí lẹ fẹ́ sọ fún irú arábìnrin yìí torí mọ̀lẹ́bí wọn nílànà mọ̀lẹ́bí ló jẹ́ ní Nàìjíríà yìí. Ìtàlẹ́ ló jẹ́. A ní ìyàwó Abíọ́lá ni wọ́n pè é, Abíọ́lá Dúpẹ́ Onítìrí náà pé àbí Dúpẹ́ Abíọ́lá Onítìrí náà pé wọ́n ní ọ̀kan lára àwọn ìyàwó MKO Abíọ́lá ni. I don't want to dabble. I don't want to dabble into that. Okay. Because I am not privileged to know marital status or whatever. But the content means on the pé ìwọ tó fẹ́ ṣáájú ogun kò yẹ máa hide. Ó yẹ kó náà wọ trouser. Kó wọ bulletproof. Kó gbé àwọn ammunition tẹ̀. Kó wá ní àwọn ọmọ ogun yẹn tẹ̀lé òun ni. Wọ́n fẹ́ hijack gọ́ọ̀mẹ̀ntì lélẹ́yìí. Wọ́n fẹ́ inú mi dùn mo gbóṣùbà fúnjọba Ṣèyí Mákindé. Because the matter is baseless. It's baseless. Káwọn yọjú as many as they have. Kọ́ yọjú kọ́ bá sákiri. They are still running in Nigeria. They are in Nigeria. Òfin Nigeria mú wọn. Ìbátan sáyẹ́nsì sán ní owó tí wọ́n tán fi transact. Owó Nàìjíríà náà ná. Tá a bá gbé wọn, òfin Nàìjíríà la máa fi gbé wọn. Ẹ̀wọ̀n Nàìjíríà náà máa lọ. Èmi ti sọ fún àwọn subject mi, ìwọ tó bá ń kó ọba ìgbà gba ìjọba àwọn olóòní o. Èmi ò dájú síbẹ̀ o. Ó lọ nìyẹn tefetefe. Ó fẹ́ dojú ìjọba bolẹ̀ nìyẹn o.
both the ìjọba Ọ̀yọ́ state okay nígbà tí ẹ̀yin bíi 20 àbí mélòó tẹ́lẹ̀ fẹ́ lọ gbàjọba ṣé kí ìdè bọ́n ti wà wọ́n need àwọn tó ń tiẹ̀ mú yẹn ó yẹ kó kọ́kọ́ ṣe mental evaluation fún wọn náà. Yes kọ́kọ́ lọ check ọpọlọ wọn kọ́kọ́ check ọpọlọ wọn náà láwọn tó ń mú yẹn ká kọ́kọ́ mọ̀ bóyá ọpọlọ wọn wà òkè torí tọ́pọlọ wọn ò bá wà òkè ni ẹni tó gbébọn fún mi ó wà ní pamọ́ ó wá ń fèmí rúgbó ó ní kébì sọ pé mo ti lọ gbàjọba ń bì kan kí n lọ bá síà. kábíyèsí gẹ́gẹ́ bí olórí ìlú gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tí wọ́n nígbàgbọ́ nípa Yoruba Nation èyí tí àwọn Banji Akíntóyè ọ̀jọ̀gbọ́n Banji Akíntóyè tó gbé dání àti àwọn Sunday Igboho bàbá iṣẹ́ ò lè ní fún àwọn ọmọ Yorùbá káàkiri àgbáyé nípa ìjọba tí ó wà ń bẹ̀ tá à ń lò lọ́wọ́lọ́wọ́ ẹ̀ iṣẹ́ ò lè ní fún wọn. mo ti sọ sẹ́yìn màá tún sọ lẹ́ẹ̀kan sí ẹ jẹ́ ká farabalẹ̀ àsìkò òṣèlú ti lọ àsìkò ìjọba láwa yìí gbogbo wa ládẹjọ nídìí láti ṣèjọba yìí partisan politics ẹjẹ agbẹyẹn sí tẹgbẹ kan till another 3 or how many years bóyá tó bá di 2026 ká tún gbé wọ̀ padà but for now àti ìjọba PDP o àti APC o àti APGA o àti Labour o àti everybody o we should bring all hands on deck. Ìyà tó máa jẹ gbogbo wa ó jọ máa jẹ wá ni. Àlàáfíà tó máa bá wa ó jọ máa bá wa ni. So ẹ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba tó wà ń bẹ̀ ń sìn. Láti fi sọ pé ìyà ò jẹ wá àlàáfíà ló bá wa. Ẹ jẹ́ agbóṣèlú tì sẹ́gbẹ̀ẹ́ kan for now. Kò sí nǹkan tí ẹnìkan kan lè ṣe mọ́ ìjọba tó wà ń bẹ̀ yìí ti wà ń bẹ̀. Ó dẹ̀ máa wà ń bẹ̀ for another 4 years. Ó tó nípa ẹ̀dẹ̀ máa tún wá máa bẹ̀rẹ̀ òṣèlú láti decide another 4 years again. So mo máa rọ gbogbo ọmọ Yorùbá pátápátá mo máa rọ gbogbo ọmọ Ìgbò àtàwùsá àti gbogbo ẹlẹ́yà tó kù lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ for now. Àsìkò òṣèlú kọ́ la wà yìí mọ́ ń sìn bá ṣe máa ṣèjọba tó máa jọ ẹ wò ó sìn kò sẹ́ni tó ń pariwo mọ́ ń sìn dọ́là ti wà ní 1,060 naira. Ó ti wà ní 98 naira lẹ́ni sá 980 naira lẹ́ni sá 980 naira mo ṣe lẹ́ni. 980 naira. Bẹ́ẹ̀ ni sá lẹ́ni. Kò sẹ́ni tó kún ṣùgbà fúnjọba but ìgbà tí ó wà ní 1,900. Mo wà lára àwọn tó ń bújọba o. Yes mo wà lára àwọn tó bújọba but now mo yí ìjọba yìí lẹ́nìí. 980 ní báyìí lẹ́ni as of today. mo yí ìjọba Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu lẹ́nìí o mo yí lẹ́nìí báyìí o because dọ́là ti di 980. Bẹ́ẹ̀ ni sà. diesel ti wà ní 1,000 naira. Bẹ́ẹ̀ ni wọ́n sọ ó wà lórí lẹ́nìí. Diesel ti wà ní 1,000. Sọ gbogbo àwọn kìíní ìsìta o. Nobody is talking. Nobody is talking. For over 2 months or 2.5 months or even 3 months láàfin nínú àdúgbò wa yìí. Iná ti padà dé sí yìí o. Yeah, lóòótọ́ in a sane society kò yẹ kí iná jẹ́ problem fún wa. Àgbọ̀yé sà. Ọtí bí tá a ti bára wa rèé lénìí tí ìjọba yẹn ò bá ṣe dáadáa the same energy tá a máa gbé láti wá criticize wọn the same energy yẹn náà ló yẹ ká vest láti wá fi yìn wọ́n nígbà tí nǹkan tá a lè ń pariwo yẹn tó
tó bá dẹ̀ tún yí bírí tó tún ṣe dáadáa. Lẹ́ni o èmi gbóṣùbà fúnjọba Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu pẹ̀lú gbogbo àwọn tọ́jọ́ ń ṣiṣẹ́ pọ̀ pé wọ́n ti ẹ̀ gbọ́ ṣe bẹ́ẹ̀ lómi lẹ́ máa pariwo fún tí ò ní dá yín lò. bẹ́ẹ̀ni. Lómi lẹ́ máa pariwo fún tí ò ní dáhùn kò dẹ̀ sí nǹkan tẹ́ máa ṣe. But nísìnyí báyìí a pariwo ìjọba yìí dẹ̀ gbọ́ ariwo tá à ń pa wọ́n dẹ̀ mo ti sọ ní tẹ́bárọ́tì interview tẹ́ ṣe fún mi the last time mo sọ mo ní ẹ jẹ́ a ní sùúrù. bẹ́ẹ̀ni. mo ní oṣù mẹ́sàn-án oṣù mẹ́jọ is too short is too little is too small láti máa expect something big láti expect pé báyìí ló ṣe yẹ kó rí báyìí ni ò ṣe yẹ kó rí. Nàìjíríà a wà ní process gold báyìí tẹ́ bá lọ kó gold níbi tí wọ́n ti ń mine gold iyẹ̀pẹ̀ lẹ máa kó jáde. iyẹ̀pẹ̀ lẹ máa kó jáde ó máa bẹ̀rẹ̀ sí go through process wọ́n á kọ́kọ́ wọ́n á yọ yẹ̀pẹ̀ kúrò wọ́n á máa yọ àwọn shining particles yẹn lẹ́yìn yẹn wọ́n á lọ sọ di gold bar wọ́n á bẹ̀rẹ̀ sí lù ní irin wọ́n á bẹ̀rẹ̀ sí gbé sínú iná ó máa go through iná gidi. Ìgbà tó bá ṣe tán ló máa di nǹkan tí gbogbo wa máa gbé sọ́rùn tá a máa ṣakọ. So we also need to go through that process. Ó dàbí èèyàn tó fẹ́ obìnrin tó lóyún tó fẹ́ bímọ ó máa go through pain. bẹ́ẹ̀ni. Ìmí gan wọ́n máa fi abẹ wọ́n máa fi ya ìdí ẹ̀. bẹ́ẹ̀ni. wọ́n tó gbọ́ ọmọ jáde. ṣùgbọ́n ọmọ yẹn bá máa ṣe birthday 1 year ẹ lọ wò ó gbà yẹn tọmọ yẹn bá máa ṣe birthday 2 years tọmọ yẹn bá máa ṣe 10 years wà á máa gbọ́ that's my child. Ẹni kó wá sọ nǹkan tó ojú ẹ̀ rí kó tó di bó lè máa tọ́ka sí that's my child yẹn. But in this part of the world fẹ́ go through pains. A mọ̀ pé nǹkan ti bàjẹ́ a mọ̀ pé wọ́n ti bà nǹkan jẹ́ fine. Do we continue to cry on a spilled milk? Hell no. Yes. We should go back to the round table and set the ball rolling again. And that's what we are saying. Nǹkan tí mo lè sọ fún gbogbo àwọn ọmọ wa nìyẹn. That's the only thing. Àtàrà ilé o, àtàrà oko, àtàwọn tó wà ní diaspora o. Kọ́ àkọ́kọ́. Then mo fẹ́ rọ àwọn tó wà ní diaspora. Wọ́n yé tan àwọn èèyàn wa níbí mọ́. Kọ́ yé tàn wọ́n mọ́. Gbogbo àwọn tó ń pariwo lórí íńtánẹ́ẹ̀tì tó wà ní diaspora yẹn ó ṣeéṣe làwọn ò dúró síbí. Kílẹ̀ táwọn sá lọ sí ìlú òyìnbó tó sá lọ ṣé wọ́n ń pìkì owó lórí igi ni? Ṣé wọ́n ń pìkì gbogbo àwọn tó ń pariwo yẹn pátápátá wọ́n ń sin gbà ni tí wọ́n bá mọ mínì nǹkan tó lọ ṣe ìwọ tó kúrò nílùú ẹ tó lọ lú ẹlòmíì ó lọ sí gbà ni. No amount of owó tó lè ní no amount of comfort tó lè ní. Bá ṣe máa ran ìlú tiwa náà lọ́wọ́ ìlú tiwa náà máa di ìlú Amẹ́ríkà tẹ́ ń sá lọ yẹn maybe a lot of people don't know that America is over 250 years. Yes, go and check. United Kingdom maybe they don't know it's over a couple of centuries. Over 100 years in the United Kingdom. Process ni gbogbo nǹkan. Ẹ jẹ́ ká ní sùúrù. Ẹ jẹ́ ká ní sọ pé wọn ò bàlújẹ́ wọ́n ti bàlújẹ́ bọ̀ díẹ̀ náà la máa fọ́ tó fi máa mọ́. Kábíyèsí báyìí tí dọ́là ti wálẹ̀ àti ìrìn àdí 980 àti ó ti ń ṣe dáadáa ṣùgbọ́n oúnjẹ ò wálẹ̀ ọjà ò wálẹ̀ ìjọba ti gbégbèsè kan sí pé wọ́n ti ní káwọn kọ̀ọ̀kan máa lọ control káàkiri pé ẹni tó bá ti ta tiẹ̀ tó bá wọ́n ju iye tí ó yẹ kó ṣe lọ irú eléyìí náà ìmọ̀ràn lẹ́nu fáwọn ọlọ́jà wa à ń pariwo dọ́là tẹ́lẹ̀ eléyìí wọn pariwo dọ́là
ẹlẹ́fọ́ náà pariwo dọ́là nísìnyí dọ́là ti wálẹ̀ still nǹkan ò wálẹ̀ sìmẹ́ǹtì gbogbo ẹ̀ ó sì wọ́n náà ni ìmọ̀ràn ilé fáwọn aráàlú lórí eléyìí sà. ẹ ṣe ṣe rí èyí tó pọ̀ nínú ìṣòro ta ní àwa ara man made ìṣòro ni àwa ara wa là ń fọwọ́ ara wa fà á. bẹ́ẹ̀ ni then ìṣòro àìdòǹkìá ó pọ̀ nínú ìṣòro wa. èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo ti gbégbèsè kan sìn mo ti sọ fún gbogbo àwọn ọ̀dọ́ mi mo ti ní kán lọ síta kí wọ́n lọ ṣe survey ẹnikẹ́ni tẹ́ bá rí i pé ok ìgbogbo ìgbà tí wọ́n ní dọ́là wọn ike gàrí ó ní ike kan tá a fi ń ra gàrí 11,000 là ń ra ké yẹn ike gàrí tá a rà ń 2.5 tẹ́lẹ̀ 11,000 là ń rà nísìnyí dísù ti lọ́lẹ̀ dọ́là ti lọ́lẹ̀ ó yẹ kó ti pa tí ò bá tiẹ̀ tí padà sí 5,000 ó yẹ kó ti padà sí bíi 6,000-7,000. bẹ́ẹ̀ ni sà. so mo ti ní kó bẹ̀rẹ̀ sí ṣe investigation so then we begin some kind of orientation and enlightenment láti sọ fún wọn pé ẹ̀yin gangan lẹ ń fara ní awarawa lára àwa fúnra wa là ń fara ní lára kẹ bó bá wù yín kẹta gàrí ní 25,000 naira per ike ṣé aṣíwájú fẹ́ wá ra gàrí lọ́wọ́ yín ní àbó máa la pé 25,000 lẹ́ ń tà. èmi mọ̀ ìjọba kan lórílẹ̀‐èdè wa yìí tó ẹ pé àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ ò kí ń jẹ́ kó gbọ́ news. wow. mo lórí ìjọba kan. so ṣé ẹni tí ò gbọ́ news ṣé ẹ ló fẹ́ mọ iye tẹ́ ta ike gàrí. so ẹ̀yin fúnra yín lẹ́ẹ̀kan fìyà jẹra yín. so ẹ jẹ́ ká nísìnyí báyìí mo gbóṣùbà fúnjọba Èkó àtijọba Ògùn state. wọ́n ti gbé òfin síta ń sìn wọ́n ti fi àwọn numbers kan síta tá a máa pè tó bá ti rí i pé shelf price ó ti wà too exorbitant wọ́n ti gbé number tá a máa pè síta all the number report that store. yes àwọn retail stores kan wà ní Abẹ́òkúta yìí tí ẹ pé láìpẹ́ láì jìnnà tí wọn bá change the price wọn a máa report wọn. wow. a ti ṣe ìpàdé yẹn lálẹ́ yìí ní ìlà ṣe ìpàdé yẹn. a dẹ̀ ti rán àwọn alamí a ti rán wọn síta. àwọn kan tiẹ̀ tún ṣe kan ọ̀tọ̀ ní price tó máa fi sí shelf tó bá mu dé till ọ̀tọ̀ ní price tó máa wà nínú system wọn. wow. gbogbo yẹn láti deliberate lé lórí lẹ́nìí a dẹ̀ máa bẹ̀rẹ̀ sí gbégbèsè lórí ẹ̀. àwa náà ní láti ràn ìjọba lọ́wọ́ as much as ta fẹ́ kí ìjọba ràn wá lọ́wọ́ a ní láti ràn ìjọba lọ́wọ́ a dẹ̀ ní láti ràn ara wa lọ́wọ́. so dọ́là ti wálẹ̀ dísù ti ń wálẹ̀ ẹ jẹ́ kí àwọn ìyálọ́jà wa náà káwọn náà bá wa máa dísù bó ṣe ń lọlẹ̀ kọ́ máa mú tí wọ́n náà wálẹ̀ nǹkan yẹn náà máa lọlẹ̀ bẹ́ẹ̀ ni. so kábíyèsí ẹ ṣeun gan thank you for your time sir a rí pé ẹ ṣeun ẹkú àkólé kan ẹkú kí ilẹ̀ Yorùbá kó lè túbọ̀ dáa jù báyìí lọ a máa rí bá sà for the record sir afẹ́kẹ́ dárúkọ yín lẹ́ẹ̀kan sí for the record afẹ́kẹ́ dárúkọ yín lẹ́ẹ̀kan sí sir. orúkọ mi ọba Adétòkunbọ̀ Gbádékẹṣin Òkìkíọlá Tẹ́jú Oṣó Késárì Adábọ̀yìn ẹkùn àkọ́kọ́ olú orílẹ̀ Kémta kábíyèsí o níjọba ìbílẹ̀ Ọ̀dẹ́dá kábíyèsí o ẹ̀sùn á máa rí báṣà o. Alóore TV Alóore TV nílé nílé òkúni ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n ètò tó kọ́ni lóye ní gbogbo àgbáyé ẹ máa wò ó Alóore Alóore ẹ máa wò ó ẹ máa wò ó Alóore ẹ máa wò ó lórí lọ́gbọ́n.
Yorùbá.